fi Ọlọ́run bá bẹ̀ ìgbàkigbà tẹ́ bá máa níyàwó tẹ́ máa lọ́kọ in fact láti wákàtí ìlò anybody tẹ́ bá bá fẹ́ ẹ jẹ́ kó jọ ọmọ olówó. Cake 1,500 naira. Kí ló ṣẹlẹ̀ sí orúkọ mi tó máa kọ orúkọ mi tó máa gùn báyìí? Ìwọ tí mo mú nínú gọ́tà tí mo fọ̀ mọ́ tí mo fowó tún ní ayé ẹ ṣe. Just go back home. No estimate what estimation yẹn. I will just write you a check. Then wá lọ gbà. Máa kúnlé òṣì bí báyìí. Ó fún mi ní ìkọrí, ó fún mi wá aṣọ láka nọ́mbà mi. Ó send owó sí mi rí rí. Ìyá ọkọ dẹ̀ ló pè mí. Ṣó fún mi ní ìkọrí ni? Ó fún mi rí ni. Rubbish ló wọ ibi iye kísà lò. Tó má dánwò. Ó léwu. Does this speak well? Láàrin couples lọ́kọláya tó ń fẹ́ àwọn níṣu lọ́kà. You better come and do now before you go and be doing another thing inside that bathroom. Ṣé mo kọ́kọ́ tó máa ṣe ilẹ̀ tó máa lọ sí bathroom tó máa fi ọṣẹ sí ọwọ́ tó máa ṣe nonsense. Owó epo tá a bá ní mo fẹ́ la owó ta ni mo fẹ́ láǹsìn ṣùgbọ́n ọkọ mi náà ni mo máa la. Ó fẹ́ kó ta property ẹ̀ torí tiẹ̀. Lásìkò títí yín tó bá ti mú ṣọ́ọ̀pù sẹ́gbẹ̀ẹ́ lé báyìí tó ti rọra kàn báyìí mú bàbá dúdú ẹ̀ hàn gí. Ṣèwárí mo ní another one fẹ́ lọ́la ṣòwé lè 1 million. Yeah ele máa pitch am ẹni o pitch am ni. Ok kí n máa fọ́mọ lọ́yàn kí n sì máa fọ́mọ yín lọ́yàn kí ló ṣẹlẹ̀ family yín lọ ní kí wọ́n pè sí ni àwọn forefathers mi jẹ family yín lówó tẹ́lẹ̀.